Ẹ kálẹ́, mo kí wa káàbọ̀ sí orí ètò JAMB UTME series léyìí tó ń ṣe episode 23 bí tí a ti mọ̀ ṣàlàyé ẹ̀kọ́ eléyìí tó kù nínú syllabus wa so tí a ń pè ní Matrices and Determinant so fún àǹfààní àwọn tí a ti ń tẹ̀lé wa lọ mo ní ìròyìn ayọ̀ fún wa o. Ìròyìn ayọ̀ náà ni pé kí ni o, àwa tó bá jẹ́ pé a ti ń bẹ́tò yìí lọ láti bẹ̀rẹ̀ láti tọ́píkì alákọ̀ọ́kọ́ tá a ti ṣe dé tọ́píkì eléyìí tá a ṣe lónìí a ti lè gbà ju ìlàjì nínú kí ni o, nínú ìbéèrè tí wọ́n mú wá fún wa lọ lágbára Ọlọ́run ọba. So tá a bá tẹ̀lé àwọn ẹ̀kọ́ eléyìí tá a ti kọ́ yẹn dáadáa, so nínú ẹ̀gzámù nínú ìbéèrè 40 tí a mọ̀ sí 40 tí wọ́n gbé wá fún wa, ó súnmọ́ ká ti lè ṣe bí 25 ń bẹ báyìí pẹ̀lú ògo Ọlọ́run. So mo ń rọ̀ wá àwa tá a ṣe ń darapọ̀ ká wo àwọn ẹ̀kọ́ eléyìí tí a ti kọ́ sí ẹ̀yìn. Matrices. Tá bá ní matrices, plural matrix ni o. So tí yé bá wọn. Eléyìí ni plural, eléyìí ni singular ọ̀yọ̀kan. Matrix ni kí ni o? Ètò nọ́mbà tó jẹ́ pé títò wọn ó máa ń fara pẹ́ rectangle. Gẹ́gẹ́ bí àpèjúwe tí bá kọrú nǹkan báyìí 1 2 3 4 5 6, ẹ rí pé ètò ni o, mo tò láti 1 mo parí dórí 6. Tẹ́ bá ṣàkíyèsí ètò yẹn náà, ẹ rí pọ́jọ triangle ṣerọ́ ni, ẹ rí pọ́jọ triangle báyìí. So tá bá nírò ètò báwọn wọn lá máa pè ní kíni o, matrices, tá a wá ń gbé sí kíni o, sínú bracket. Ẹ wá rí àwọn nọ́mbà yìí lọ́yọ̀ kọ̀ọ̀kan, 1 ni o, 2 ni o, 3 ni o, lórí 6, gbogbo àwọn nọ́mbà pátápátá o, a máa pè wọ́n ní kíni, element matrix yìí. Ẹ rí pé lẹ́ẹ̀kan mo ṣàlàyé pé tá a bá ní matrix, ètò nọ́mbà ni. Ẹ wá rí títò tó ń wá látàpò òsì mi lọ sápá ọ̀tún, gẹ́gẹ́ bí àpèjúwe títò tí mo tò láti 1 sí 3 bí báyìí, 4 sí 6 bí báyìí, ẹ rí pé títò ń wá látàpò òsì mi ó ń parí sápá ọ̀tún, a máa pè ní row. So tí bá a máa pè ní rows. Row náà ni pé kí ni o, ìlà tàbí ká sọ pé ètò tó wá látàpò ọ̀tún sápá òsì wa. Ẹ rí èyí tó wá látòkè wá sísàlẹ̀, ẹ rí pé títò kan náà lélẹ́yìí o, mo lè tòrò eléyìí náà, ẹ rí pé tò kan náà ni 1 4 2 5 3 6. Èyí tó bá wá lókè látòkè wá sílẹ̀ a máa pè ní kíni o, a máa pè ní column, a máa pè ní column. Ajá sí pé pẹ̀lú matrix tí mo yà yìí, row mélòó mo ní? Kí la pè row tí ń wá látàpò òsì wá sápá ọ̀tún 1 2, ajá sí pa ní row méjì. So tí bá column mélòó la ní? Eléyìí tó wá láti kíni o, láti òkè wá sísàlẹ̀ 1 2 3, a ní kíni o, a ní column mẹ́ta. Ajá sí pé a máa sọ pé matrix yìí o 2 by 3 ni o. Ó ti yé máa tí a máa ń pè ní kíni, order matrix. Kíni order matrix? Order matrix náà ni pé kíni o, a máa ń pè ní n by n, tó jẹ́ pé m yìí yóò mọ̀ ṣe déédé pẹ̀lú iye row tá a bá ní, tí n yìí tí ó mọ̀ ṣe déédé pẹ̀lú column tí n bá ní. Ajá sí pé tí bá ní 2 by 3 matrix, ìtumọ̀ rẹ̀ náà ni pé row méjì mo ní, mo dẹ̀ sì ní column mẹ́ta. Yóò máa sọ fún wa pé kíni o, a máa ní element mẹ́fà lápapọ̀ nínú matrix yẹn. Mo rò bó ti yá báwọn. So row ni ó mọ̀ gbà wájú, column ni ó mọ̀ tẹ̀lé. So tí ajá sí pé tí bá ní row nǹkan báyìí ńkọ́ 4 5 6 7 1 3 0 1 1 0 1 2 3 4 5 7. Àwọn kan náà kí n tó lọ ń bẹ̀, a mọ̀ pé matrix row wise, row la fi mọ̀ pé tá bá fẹ́ mọ̀ pé jáde báyìí wọ́n ń pè fún tẹ́nìkan bá pé 4 5 6 7, ìtumọ̀ rẹ̀ ni pé row lẹ́ẹ̀fi kọ́kọ́ mọ̀ tó, títò òun row ni ó fi mọ̀ bẹ̀rẹ̀. So tí bá ní 4 5 6 7, ẹ má sọ pé 4 1 3 5 0 4 SC. So row lẹ́ẹ̀fi mọ̀ ṣe kí ni, row lẹ́ẹ̀fi mọ̀ pé 4 5 6 7 1 0 1 2 3 4 5 7. Ajá sí pé matrix ni torí tó nọ́mbà ni o,
tó farajọ kíni rectangle tẹ́ bá ṣàkíyèsí rẹ̀ dáadáa a ní row mélòó row mẹ́ta ẹ má gbàgbé pé mo pé row ní títò tó yẹ pé kíni ó wá látàpọ̀ òsì wa sápọ̀ ọ̀tún ẹ já sí pé eléyìí ní row mélòó row mẹ́ta so ti a ní column mélòó column ní kíni ó títò tó wá látòkè wá sálẹ̀ column kan ni ó column kan rèé o column kan lélẹ́yìn náà ajá sí gbogbo column tí mo níbẹ̀ jẹ́ kíni ó jẹ́ mẹ́rin kíni ọ̀dà my matrix yóò máa jẹ́ yóò mọ̀ jẹ́ 3/4 ọ̀dà náà ní length yẹ ajá sí pé láì tiẹ̀ tí dára mi láà mo ti mọ̀ pé torí pé ó jẹ́ 3/4 máa ní kíni ó element méjìlá nínú matrix yẹn máa ní element méjìlá nínú matrix yẹn ǹjẹ́ tẹ́lẹ̀ bá yé wa a ní àwọn oríṣiríṣi matrix o àwọn types matrix lóríṣiríṣi so nínú ọ̀nà àkọ́kọ́ eléyìí tí mo fẹ́ ṣàlàyé òun náà là ń pè ní kíni row matrix tá a bá ní row matrix matrix kan lòun náà ṣùgbọ́n tó jẹ́ pé one row òun náà ló mọ́ ṣe kíni o ló mọ́ ní tẹ́ bá wá pèjúwe yìí nìsín 147 ta ló lè sọ order matrix yìí fún mi ẹ rí i pé order rẹ̀ òun náà ní pé kíni o kí la lákọ̀ọ́kọ́ mọ́ kọ́ row mélòó la ní bíbáyìí row ní kíni o títò tí ń wá lápò àpò òsì wá sápò ọ̀tún ẹ rí i pé row kan náà la ní ajá sí pé ilé ọmọ jẹ́ 1/. column mélòó la ní o títò tí ń wá látòkè wá sísàlẹ̀ column kan ní o column kejì ní o column kẹta ajá sí pé order matrix yìí ó jẹ́ kíni o 1/3 tẹ́ bá ti ní matrix kan tó jẹ́ pé order rẹ̀ row rẹ̀ ọyọ kan ló ní a máa ní kíni o row matrix so nínú àwọn ìwé mi àwọn máa ń pè ní kíni o 1/m matrix òun náà ní pé kíni o matrix tó yẹ pé row kan ló bá ní a máa pè ní kíni a máa pè ní row matrix ìgbà tẹ́lẹ̀ yẹn ti yé wa tá a ti mọ̀ túmọ̀ row matrix ọ̀dà tí máa ní column matrix ńkọ́ pẹ̀lú àlàyé eléyìí tí mo ti ṣe yẹn náà ajá sí pé column matrix bákan náà wẹ̀ òun ó mọ ní column kan ṣoṣo ẹ̀sùn tí bá kọ́ nǹkan báyìí sìn 1 2 3 matrix kan lòun náà row mélòó mo ní ẹ má gbàgbé o row ní títò látàpọ̀ òsì sápọ̀ ọ̀tún ajá sí pé row àkọ́kọ́ rèé o row kejì rèé o row kẹta rèé o kí ni order matrix yìí 3 torí row mẹ́tàlá ní by ẹ má sọ pé times 3/, láàmọ̀ pé so 3/, column mélòó la ní column kan so ajá sí pé 3/1 òun náà ní kí ni àpẹẹrẹ column matrix ni so tẹ bá fẹ́ sọ lágbọ́n ní eléyìí náà òun náà ní pé a lè sọ pé kí ni o column matrix ó mọ jẹ́ n/1 matrix tó bá jẹ́ pé column kan ló ṣe kí ni o column kan ló ní jẹ́ tí lẹ́yìn bá yé wa tá a ti gbọ́ yé nínú àwọn tí wọ́n fẹ́ ká mọ̀ tá a mọ̀ fi ṣiṣẹ́ òun náà ní kí ni o zero and null matrix ẹ rí i pé zero mọ́ ń wọnú ara wọn bí pọ̀nmọ́ tá ti sá wọnú rẹ̀ ni o ẹ rí i pé tá a bá ní null set ìgbà tá a fi ṣe set kí la pé null set tí ò ní element kankan so ti bá ṣùgbọ́n tí wọ́n bá ní null matrix ní sọ pé matrix tí ò ní element kankan so ti bá yóò mọ̀ jẹ́ matrix tó jẹ́ pé àwọn element rẹ̀ jòdo so tí n bá kọ́rù nǹkan báyìí 0 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 ẹ rí i pé tẹ bá ṣàkíyèsí rẹ̀ matrix yìí o 3/3 ní tọ́ra ní row mẹ́ta column mẹ́ta ṣùgbọ́n àwọn element wo ló ní ẹ rí i pé tẹ bá kíyèsí àwọn element rẹ̀ 0 0 0 0 0 ní gbogbo wọn tó bá ti lè jẹ́ pé gbogbo element inú matrix kan 0 ní gbogbo wọn a máa pè ní zero matrix àbí kíni o àbí null matrix a máa pè ní zero matrix àbí null matrix àpẹẹrẹ mìíràn náà lélẹ́yìí o so zero matrix nìyẹn o zero matrix yìí ó wá ṣàǹfààní púpọ̀ ó fara pẹ́ ẹ rí i pé nínú kíni o nínú gbàtà ṣe binary operation ala ní kíni ala ní additive identity ṣé n pé additive identity 0 ni ìwọ̀n ni pé kíni mo rò mọ́ nọ́mbà kan tí ó mọ̀ fi fún mi nọ́mbà ọ̀hún padà 0 ni gẹ́gẹ́ bí màá ṣe mọ̀ ṣàlàyé nsàlẹ̀ náà ní matrix náà a ní identity element under addition of matrices òun náà ni pé kíni mo rò matrix wo ni màá máa rò mọ́ matrix kan tí ó mọ̀ fún mi matrix yẹn padà matrix tẹ́ ń rò mọ́ nọ́mbà matrix kan tó ń fún matrix yẹn padà òun là ń pè ní kíni o identity zero matrix òun là ń pè ní zero matrix gẹ́gẹ́ bí a sì mọ̀ gbàlàyé rẹ̀ yìí nínú àwọn nǹkan mìíràn tí wọ́n fẹ́ ká mọ̀ òun náà là ń pè ní kíni o square matrix kò le rárá
mo fẹ́ kẹ́yìn náà ṣe kí ni o kẹ́ ronú nípa rẹ̀. A ní matrix ètò nọ́mbà kan ni tó jẹ́ pé kí ni o tó jẹ́ pé títò ń mọ́ ń fara jọ rectangle. Ajá sí pé nígbà tá a ti mọ̀ pé rectangle dimension àwọn èso tọ̀tọ̀ so ti dimension àwọn èso papọ̀ length lè ju breadth lọ. Torí ẹ̀ la fi sọ pé kí ni o láwọn matrix tí mo nígbà kan ní 2x3 3x2 4x1 gẹ́gẹ́ bá a ṣe ni. Ṣùgbọ́n tá a bá ní square matrix kí lẹ gbọ́yé nípa square. Square náà ni pé kí ni o length àti breadth wọ́n equal síra wọn. Ajá sí pé ìtumọ̀ square matrix náà ni pé matrix kan ni ò tó yẹ pé nọ́mbà row rẹ̀ àti nọ́mbà column rẹ̀ wọ́n jọ dọ́gba. So ti máa òun la máa ń pè ní kí ni o n by n matrix. Kí ni n by n matrix? Òun náà ni pé row àti column wọ́n ṣe kí ni o wọ́n jọ dọ́gba gẹ́gẹ́ bí àpèjúwe mo lè ní 2x2 ọ̀yà kí lápẹẹrẹ 2x2 òun náà ni pé màá ní row méjì column méjì square matrix ni o. Àpẹẹrẹ mìíràn òun náà kí ni o mo lè ní 3x3 1 2 3 4 5 6 7 8 9 square matrix lòun náà torí mo ní row mẹ́ta mo dẹ̀ sì ní column mẹ́ta. Tẹ́ bá ti ní iye row àti iye column kan náà a máa ní kí ni o a máa ní square matrix. Káwá lọ́mọ nínú àwọn tá a máa lò láti fi mọ ṣiṣẹ́ jù òun náà ní square matrix yìí o. Pàápàá jùlọ tá a bá dé determinant. So nínú tí determinant ṣe kí nínú tó mọ́ ṣiṣẹ́ fún òun náà ni pé kí ni o àwọn ọ̀nà tá a lè gbà máa fi square matrix ṣiṣẹ́ tó ti yé bá wọn. So determinant square matrix nìkan ló lè ṣiṣẹ́ fún gẹ́gẹ́ bá ṣe mọ̀ rí àbí àwọn inverse àti gbogbo wọn báyẹn lọ gbòròbó ti yé wa báwọn. So nínú àwọn nǹkan mìíràn tí mo fẹ́ ká tún gbọ́yé ká tó bọ́ síbi iṣẹ́ gangan òun náà là ń pè ní kí ni o diagonal matrix. Ẹ rí pọ́ farajọ mọ́ ta ti mọ̀ tẹ́lẹ̀ tá a bá ní diagonal ẹ rí pé ìlà ni o tẹ́pọ̀ mọ́ ń dá bí kíni bí n plane shape láàrin so ti bá ń bá sí ọ ìdá méjì. Tá a bá ní diagonal matrix òun náà ni pé kíni matrix kan ni tó jẹ́ pé gbogbo àwọn tó bá jẹ́ element rẹ̀ yóò mọ jódo àyàfà tó bá wà ní kíni o ní leading diagonal. Nínú matrix a máa ní leading diagonal adẹ́sìmọ́ ní kíni o second diagonal. Leading diagonal òun náà ni first diagonal. Ẹ pé tí n bá kọ matrix báyìí 1 2 3 4 5 6 7 8 9 matrix ni. Nínú matrix yìí o mo lè ní leading diagonal. Kí ni leading diagonal mi? Leading diagonal mi lélẹ̀. So ti yé ẹ jẹ́ n lò àwọn tá a bá ní irú nǹkan báyìí leading diagonal ni. Second diagonal lélẹ̀. So ti yé mi báwọn. Leading diagonal a tún lè pè ní first diagonal. Tó bá jẹ́ pé element matrix kan gbogbo wọn pátápátá bá jẹ́ 0 àyàfà àwọn tó wà ní kíni o leading diagonal yẹn a máa pè ní diagonal matrix. Gẹ́gẹ́ bí àpèjúwe ní ìsìn ẹ máa wo ẹ rí pé matrix lélẹ́yìí o tápa bá pa àwọn tí è ṣe leading diagonal rẹ̀ tí gbogbo wọn wá ṣe kíni o tó wá di 0 0 0 0 0 0 ẹ rí pé gbogbo element yẹn ló jẹ́ 0 àyàfà àwọn tó wà ní first diagonal ń bí báyìí. So irú matrix báyìí a máa pè ní kíni o diagonal matrix. Àpẹẹrẹ mìíràn lélẹ́yìí o tí n bá ní 1 5 0 0 diagonal matrix náà lòun náà torí gbogbo àwọn element tó wà ń bí báyìí tẹ́ bá ṣàkíyèsí rẹ̀ 0 ni wọ́n àyàfà àwọn tó wà ní kíni o leading diagonal nìkan. Jẹ́ tẹ́lẹ̀ yẹn bá yé wa a tún wà ní unit matrix o unit matrix. Rí unit matrix a tún mọ̀ pé náà ní kíni o identity matrix. Rí pa ti sọ pé 0 matrix kí la ní 0 matrix jẹ́ matrix tó bá jẹ́ pé gbogbo element rẹ̀ bá jódo. Ajá sí pé unit matrix tẹ́ bá gbọ́ unit nínú mathematics unit túmọ̀ sí 1 so tí bá tàbí tó máa gbé unity túmọ̀ sí 1 ẹ gbé pé for unity of a country fúnṣọ̀kan ìlú fúnṣọ̀kan orílẹ̀-èdè òun náà ni pé 1. Ìtẹ́ wá gbọ́ yé bẹ́ẹ̀ náà pé tàbá ní unit matrix diagonal matrix lòun náà. Ẹ tí mo pa ti gbọ́ diagonal matrix yé kí ni diagonal matrix tó yẹ pé gbogbo àwọn ọmọ ẹgbẹ́ rẹ̀ ó mọ̀ jẹ́ 0 àyàfà àwọn tó bá wà ní leading diagonal. Gẹ́gẹ́ bí àpèjúwe nísìn a ní kíni o kéde lẹ́yìn diagonal matrix ni. Ṣùgbọ́n tó bá yẹ pé diagonal matrix mi yẹn o àwọn nọ́mbà tó yẹ kó ṣẹ́kùn sáwọn 0 yẹn gẹ́gẹ́ bá ṣe ní bíbáyìí tó jẹ́ 159
tó bá jẹ́ pé 1 1 1 ló wà ńbẹ̀ ajá sí pé a máa ní unit matrix tàbí ká pè ní identity matrix so ti mi bá ẹ pé ní tí bá ní 1 0 0 0 0 0 1 0 0 0 1 ẹ pé tẹ́ bá ṣàkíyèsí rẹ̀ diagonal matrix ni ó ṣe rọ ni torí gbogbo element yẹn ló jòdò àyàfà tó wà ní leading diagonal wá rí àwọn tó wà ní leading diagonal yẹn gbogbo wọn jẹ́ kí ni o unity tẹ́ bá ti nírú nǹkan báyẹn a máa pè ní kí ni o unit matrix a máa pè ní unit matrix eléyìí wà la máa ń pè ní kí ni o identity a ní unit matrix tàbí identity matrix eléyìí ní identity matrix ní 3 by 3 a ní identity matrix ní 2 by 2 náà kí ló náà jẹ́ 1 0 0 1 so ti bá diagonal matrix ni o so ti ṣùgbọ́n gbogbo àwọn tó wà ní kí ni o tó wà ní leading diagonal rẹ̀ jẹ́ 1 la fi mọ̀ pé kí ni ó mọ̀ jẹ́ la fi mọ̀ pé identity matrix náà ni gẹ́gẹ́ bí 0 matrix ṣe jẹ́ identity element fún addition matrix gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni identity element ló ṣe jẹ́ kí ni o gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni identity matrix jẹ́ kí ni o identity element fún multiplication matrix gẹ́gẹ́ bá ṣe mọ̀ rí ìjẹ́ tí lẹ́yìn bá ti yé wa àti gbálàyé àwọn oríṣiríṣi type matrix ta ni o ọ̀nà wo la máa ń gbà kọ matrix nínú ọ̀nà tá a máa ń gbà kọ matrix òun náà là ń pè ní kí ni o matrix notation kí ni matrix notation òun náà ni pé lọ́nà gbà kọ wọ́n ẹ mọ̀ kọ matrix pẹ̀lú uppercase letter ẹ rí pé ó jọ bí set náà ní ṣe ń pa ní set kí la fi mọ́ denote set a máa ń fi uppercase letter kọ ìṣirò wọnú ara wọn ni tẹ́ bá ti mọ̀ kan ìyíntẹ́ tí mo náà lẹ́mọ̀ mọ́lé so ajá sí pé tí n bá kọ a sí o matrix a ni o tí matrix a mi bá jẹ́ kí ni 1 2 3 4 gẹ́gẹ́ bí àpẹẹrẹ mo ti mọ̀ pé matrix yìí ó ní element mélòó 4 ọ̀dà rẹ̀ kí ni ọ̀dà rẹ̀ 2 by 2 bó la ṣe mọ̀ pé 2 by 2 nítorí ní row méjì row ni ó dẹ̀ sì ní column mélòó column méjì ẹ wá rí àwọn tó jẹ́ element yìí o a máa pè wọ́n ní kí ni o element kọ̀ọ̀kan ló ní position rẹ̀ ó rí pé nínú mọ̀lẹ́bí tí yín náà bóyá ẹ̀yin ni àkọ́bí tàbí ẹ̀yin làbí gbẹ̀yìn yàní pé ọmọ kọ̀ọ̀kan ní kí ni o ó ní ipò rẹ̀ ó ní mọ̀lẹ́bí rẹ̀ kódà ní family náà bàbá òun ló lórí ẹbí lẹ́yìn náà á ní yàká tó ká wọn mọ́ so àwọn element kọ̀ọ̀kan náà ṣe kí ni o wọ́n ní position wọn bá ṣe à máa ń kọ notation yẹn bá ṣe máa ń kọ position yẹn náà ni pé a máa ní kí ni o A11 ìtumọ̀ A11 yìí náà ni pé kí ni o element tó bá wà níbí báyìí ayé rẹ̀ òun náà ni kí ni o row 1 column 1 eléyìí ni kí ni o row 1 column 2 eléyìí ni kí ni o row 2 column 1 eléyìí ni kí ni o row 2 column 2 nígbà tí mo ti mọ̀ pé mo ní kí ni mo ní row méjì mo ní column méjì a ti mọ̀ pé row ni títò tó wá látapá òsì wá sápá ọ̀tún a dẹ̀ mọ̀ pé column lèyí tó wá látòkè wá sísàlẹ̀ ajá sí pé row òkè ló mọ̀ wà yìí row alákọ̀ọ́kọ́ rẹ̀ row ẹlẹ́ẹ̀kejì rẹ̀ column alákọ̀ọ́kọ́ rẹ̀ o column ẹlẹ́ẹ̀kejì rẹ̀ ajá sí pé ayé eléyìí òun náà ni pé kí ni o row alákọ̀ọ́kọ́ column alákọ̀ọ́kọ́ row alákọ̀ọ́kọ́ column ẹlẹ́ẹ̀kejì row ẹlẹ́ẹ̀kejì column alákọ̀ọ́kọ́ row ẹlẹ́ẹ̀kejì column ẹlẹ́ẹ̀kejì ọ̀yà ajá sí pé tí n bá kọ 1 4 7 3 2 1 táwọn lè sọ A23 fún mi kí ni A23 ó mọ̀ jẹ́ row 2 column 3 element wo ló wà ní row 2 column 3 ọ̀yà ẹja wò row 1 row 2 column 1 column 2 column 3 ajá sí pé mo lọ row 2 column ẹlẹ́ẹ̀kẹta èwo ni arákùnrin ajá sí pé 1 ló já sí eléyà ní notation so ìjẹ́ tẹ́lẹ̀ yẹn bá yé wa tá a ti mọ̀ notation náà nǹkan wá pọ̀ lóríṣiríṣi tá a lè mọ̀ fi matrix ṣe o kódà àǹfààní rẹ̀ pọ̀ jaburata so nínú àwọn àǹfààní rẹ̀ náà ni kódà ó tún mọ̀ ṣe kí ni simultaneous equation tá a wálẹ̀ ní ọ̀sẹ̀ tó kọjá wọn ẹ lè mọ̀ lo matrix náà fún ọ ó láwọn àǹfààní lọ́pọ̀lọpọ̀ fáà tá a bá fẹ́ lọ sílé iléèwé gíga a máa lò wọ́n nínú àwọn linear algebra wa ṣùgbọ́n tí mo fẹ́ ṣàlàyé bí báyìí náà tí wọ́n dẹ̀ fẹ́ fún wa nínú JAMB wa náà ni pé kí ni o wọ́n mọ̀ béèrè bá a ṣe lè mọ̀ add matrix papọ̀ bá a ṣe lè mọ̀ yọ matrix kó nu ara wọn kódà bá a ṣe lè mọ̀ multiply matrix so ti bá wọn nítòótọ́ a lè mọ̀ lè rí matrix divide pẹ̀lú ara wọn ṣùgbọ́n tó farajọ division náà wà tí a ń pè ní kí ni o inverse gbogbo ẹ̀ náà máa ṣe kí ni gbogbo ẹ̀ náà máa ṣàlàyé fún wa ẹ̀tẹ́tí lóko bó ní addition
addition ò le rárá a lè mọ ro matrix méjì papọ̀ ṣùgbọ́n ká tó lè mọ ro matrix méjì papọ̀ order àwọn gbọ́dọ̀ papọ̀ wọ́n gbọ́dọ̀ jọ jẹ́ size kan náà ajá sí pé kí ni order matrix yìí 1 2 3 4 5 6 kí ni order matrix yẹn pé order matrix alákọ̀ọ́kọ́ yìí òun náà ni kí ni o 2 by 3 torí mo ní row méjì column mẹ́ta kí ni order eléyìí 2 by 2 ajá sí pé àwọn méjèèjì yóò lè fẹ́ra wọn a lè rí wọn rò papọ̀ mo rò bó ti yé mi báwọn a lè rí wọn rò papọ̀ kẹ́ tó lè mọ ro matrix papọ̀ order àwọn gbọ́dọ̀ papọ̀ so ti yé báwọn ẹ rí i pé kí àwọn ẹ̀jẹ̀ mi lè bára wọn mu so àwọn matrix kẹ́ tó lè mọ rò wọn papọ̀ kí ni o wọn gbọ́dọ̀ jẹ́ ní kíni wọn gbọ́dọ̀ jọ ní order kan náà bó wọn láti máa hàdì papọ̀ tí order wọn bá papọ̀ gẹ́gẹ́ bí àpèjúwe nísìn tí n bá ní A11 A12 A21 A22 plus B11 B12 B21 B22 tí n bá fẹ́ rò papọ̀ kò lè rárá ó dẹ̀ mọ primary 2 náà lè ṣe tẹ́ bá sọ fún òun náà ni pé kí ni o èyí tó wà ní ró alákọ̀ọ́kọ́ kólọ́mù alákọ̀ọ́kọ́ ń bí báyìí ẹ mọ̀ fẹ́ pẹ̀lú kí ni o èyí tó wà ní ró alákọ̀ọ́kọ́ kólọ́mù alákọ̀ọ́kọ́ ń bí báyìí ẹ mọ̀ jẹ́ A11 plus B11 arákùnrin tó sẹ́ńpẹ́ sí bí báyìí náà ẹ mọ̀ rò ó náà papọ̀ mọ́ èyí tó wà láyé ayé tí wọ́n jọ wà àyè kan náà òun náà mọ̀ jẹ́ kí ni o A12 plus B12 mo rò bó ti yé mi báwọn so ó dàbí kí ni o kí àga ṣe pé àwọn àga tí wọ́n wà nù yàrá wọn àga kan wà ní bí báyìí àga kan wà ní bí báyìí tí wọ́n ẹni tó kọ́kọ́ jókòó ní bí báyìí kọ́ mọ fẹ́ ẹni tó kọ́kọ́ jókòó níbi àga kejì náà so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni eléyìí náà kọ́ yóò mọ̀ jẹ́ kí ni o A21 plus what B21 ọ̀yà A22 plus B22 bẹ́ẹ̀ ṣe mọ̀ hard ní àkọ́kọ́ ẹ̀kan náà ni pé kí ni o ẹ mọ́ gbàgbé o kẹ́ tó lè hard tàbí ká tó lè subtract matrix méjì kùnà ara wọn wọ́n gbọ́dọ̀ jọ ní order kan náà bó lẹ́ ṣe máa hard bó lẹ́dẹ̀ ṣe mọ́ subtract alákọ̀ọ́kọ́ pẹ̀lú alákọ̀ọ́kọ́ ró alákọ̀ọ́kọ́ kólọ́mù alákọ̀ọ́kọ́ pẹ̀lú ró alákọ̀ọ́kọ́ kólọ́mù alákọ̀ọ́kọ́ matrix ẹlẹ́ẹ̀kejì gẹ́gẹ́ bá ṣe mọ̀ rí ẹ jẹ́ fún alápẹẹrẹ kó fi lè yé wa matrix A 1 2 3 4 5 6 1 2 3 matrix B 3 0 0 1 4 minus 5 3 4 5 ìbéèrè wa ní ká wá kí ni o A plus B A minus B àbí kí n sọ pé B plus A A minus B B minus A láti ṣe bẹ́ẹ̀ kò lè rárá ẹ̀yẹ̀já mu ní kọ́mọ́kọ́mọ́ A plus B kí ni ó mọ̀ jẹ́ o 1 2 3 4 5 6 1 2 3 plus kí ni bí wa 3 0 0 ẹ mọ́ gbàgbé ẹ mọ̀ ká matrix row wise row àti row lẹ́fì mọ́ ká ẹ mọ́ sọ pé 3 1 3 mi by 3 0 0 lẹ́wì 3 0 0 1 4 minus 5 3 4 5 so ti yé mi báwọn kí ni rò pé wọ́n mọ̀ jẹ́ row alákọ̀ọ́kọ́ kólọ́mù alákọ̀ọ́kọ́ ń bí báyìí pẹ̀lú row alákọ̀ọ́kọ́ kólọ́mù alákọ̀ọ́kọ́ ń bí báyìí kí ni ó máa jẹ́ báwọn ajá sí pé màmá ní kí ni o 1 plus 3 4 so yé mi row alákọ̀ọ́kọ́ kólọ́mù ẹlẹ́ẹ̀kejì pẹ̀lú row alákọ̀ọ́kọ́ kólọ́mù ẹlẹ́ẹ̀kejì eléyìí náà kí ni ó máa jẹ́ o 2 plus 0 2 row alákọ̀ọ́kọ́ kólọ́mù ẹlẹ́ẹ̀kẹta pẹ̀lú row alákọ̀ọ́kọ́ kólọ́mù ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kejì náà 3 plus 0 3 sẹ́ẹ̀lì sí yókù náà eléyìí máa jẹ́ 4 plus 1 5 5 plus 4 9 6 plus minus 5 6 minus 5 yóò jẹ́ 1 1 plus 3 4 2 plus 4 6 3 plus 5 8 ẹ̀rí pọ́ rọrùn kódà ó tún dùn ó dùn mọ̀ràn ìmọ̀ràn yìí ni o kí lẹ́lẹ́kejì ó ní àwa B plus A mo fẹ́ fa nǹkan kan yọ ń bẹ̀ ní sẹ́yìn pé B wa ó jẹ́ 3 0 0 1 4 minus 5 3 4 5 plus kí ni A mi o 1 2 3 4 5 6 1 2 3 àti mọ̀ pé bá a ṣe mọ̀ ro matrix òun náà ni pé kí ni o kọ́kọ́ jẹ́ pé order àwọn papọ̀ náà order àwọn ti papọ̀ àdúpẹ́ fọlọ́run lẹ́yìn rẹ̀ òun náà ni pé kí ni o àwọn corresponding element yẹn ẹ mọ̀ rò wọ́n náà papọ̀ row 1 alákọ̀ọ́kọ́ row 1 column 1 bíbáyìí pẹ̀lú row 1 column 1 bíbáyìí náà ajá sí pé lè ọmọ jẹ́ kí ni o 3 plus 1 4 0 plus 2 2 0 plus 3 3 1 plus 4 5 9 1 àbí 4 6 8 kí lẹ ṣàkíyèsí méjèèjì
ó yá ẹ ṣàkíyèsí a plus b mi o ẹ tún á ṣàkíyèsí b plus a mi o ẹ rí pé ó ṣe kí ni o ó fún wa ní nǹkan kan náà kí lẹ lè sọ pẹ̀lú tá a ti kọ́ ní binary operation tí a plus b yín tó bá equal sí b plus a kí lẹ mọ̀ sọ pẹ̀lú operator yìí ó wà kí ni o ó wà commutative ajá sí pé addition matrix náà ṣe kí ni o òun náà wà commutative ẹ dákun ṣe agbálá èèyàn yìí báyìí ó yá ẹ já ṣe a minus b náà bá a ṣe ṣe náà láṣẹ ṣe o kí ni a wà báyà kí n tiẹ̀ ṣe kí ni ẹ jẹ́ ń gbé wá bí báyìí ẹ jẹ́ ń copy rẹ̀ wá common fi dà á láàmú. So okay nǹkan kan miss ń bẹ̀ 300 300 ó yá minus 1 fẹ́ ká ṣe ń bí báyìí ó yá já subtract yẹn náà bẹ́ẹ̀ ṣe ń ṣe náà ni pé row 1 column 1 aláwọ̀ kan bí báyìí minus row 1 column 1 bí báyìí náà yóò máa jẹ́ 1 minus 3 minus 2 2 minus 0 2 3 minus 0 3 4 minus 1 3 5 minus 4 1 6 minus 5 yóò máa jẹ́ 11 àbí 1 minus 3 minus 2 2 minus 4 minus 2 3 minus 5 minus 2 ó yẹ já wá b minus a náà pé b minus a yóò jẹ́ 300 1 4 minus 5 3 4 5 minus 1 2 3 4 5 6 1 2 3 ó yá ẹ já subtract yẹn náà row alákọ̀ọ́kọ́ kólọ́mù alákọ̀ọ́kọ́ bí báyìí minus row alákọ̀ọ́kọ́ kólọ́mù alákọ̀ọ́kọ́ bí báyìí yóò jẹ́ 2 0 minus 2 minus 2 0 minus 3 minus 3 1 minus 4 minus 3 minus 1 minus 11 2 2 2 kí lẹ ṣàkíyèsí ṣé wọ́n papọ̀ mọ́ra wọn ṣé pé a minus b ni o b minus a ni o ẹ rí i pé wọn ò papọ̀ mọ́ra wọn ajá sí pé a minus b mi negative minus mi báyìí kò ní ṣe kí ni o kò wà commutative tó ti bá wọn kò wà commutative ṣùgbọ́n tẹ bá ṣàkíyèsí rẹ̀ ẹ rí i pé a minus b ó ń ṣe déédéé pẹ̀lú kí ni minus b minus a mo rò bó ti yé mi báwọn so kò wà commutative nínú àwọn properties mi òun náà ni pé kí ni yàtọ̀ sí commutative gan kódà matrix mọ́ wà associative òun náà ni pé a plus b plus c taba ní element mẹ́ta mo fi ń ṣèrántí fún wa pẹ̀lú binary operation tá a ti ṣe ni o eléyìí náà jẹ́ kí ni a plus b plus c wọn bá gbọ́ àlàyé yẹn yìí náà kódà ó tún ní identity element ṣe é pé kí ló pé additive identity ní under matrix òun náà ni kí ni o zero matrix ajá sí pé kí ni ẹ mọ̀ pé identity element náà ni pé kí ni o tẹ́ bá ní matrix kan òun náà ni pé kí lè mọ rò mọ́ matrix wo lè mọ rò mọ́ matrix kan tí ó mọ̀ fún yín ní matrix yẹn padà òun náà ni kí ni o zero matrix ẹ jẹ́ pé ní z òun náà ká pé bá ní 1 2 3 4 tí bá rò 1 2 3 4 pọ̀ mọ́ zero matrix kí ni zero matrix tó náà ní size 2 by 2 0 0 0 0 tí bá rò wọn papọ̀ ń sìn kí ni wọ́n jẹ́ 1 plus 0 1 2 plus 0 2 3 plus 0 3 4 plus 0 4 ajá sí pé kí ni o eléyìí òun náà ní zero matrix kódà òun náà ní additive identity ní under addition mo bó ti yé wa ìjẹ́ tí lẹ́yìn bá yé wa nínú ta tún lè ṣe tó dẹ̀ sì tún mọ́ ń jáde òun náà ní kí ni o multiplication káwá lọ mọ́ o multiplication matrix pín sí méjì o a ní scalar multiplication so ti yé mi báwọn a ní scalar multiplication a dà ní matrix multiplication kí ni àtọ̀ méjèèjì scalar multiplication náà ni pé tó bá jẹ́ pé multiply number lásán pẹ̀lú matrix gẹ́gẹ́ bí àpèjúwe nísìn tí n bá ní matrix mi a tó jẹ́ 1 4 5 6 tó wà ní kí n find the 5a ẹ rí i pé 5 yìí scalar ni o ṣùgbọ́n a jẹ́ matrix a máa pè ní scalar multiplication bó lẹ́ ṣe mọ̀ sí scalar multiplication òun náà ni pé scalar yẹn ẹ fi multiply àwọn element matrix yẹn lẹ́ọ̀kọ̀ọ̀kan ajá sí pé yọmọ jẹ́ 5 times 1 5 5 times 4 20 5 times 5 25 5 times 6 30 mo ti yé mi báwọn so òun ní kí ni òun scalar multiplication wá rí matrix multiplication kí ló wọ́n mọ jẹ́ ká máa multiply matrix méjì papọ̀ eléyìí gbà farabalẹ̀ o kódà nǹkan náà àwọn ọ̀gá wa
ọ̀gá tó kọ́ àwa níṣẹ́ yìí ọ̀gá fádàrà wọ́n ní ẹni tó bá fẹ́ ṣiṣẹ́ yìí à ń bùkátà nǹkan mẹ́ta lọ́dọ̀ rẹ̀ ojú rẹ̀ so that yóò lè mọ wo kíní òun dáadáa etí rẹ̀ yóò lè mọ gbọ́n tóun náà ṣe àtọkàn rẹ̀ ọkàn rẹ̀ gbọ́dọ̀ wà ń bẹ̀ ìyẹn ṣe multiplication matrix kó wá ti nǹkan bọ tí kó lóun fẹ́ mọ gbọ́ ni kò ní gbọ́ yìí o so ti bá wọn so ká tó lè multiply matrix méjì papọ̀ wọ́n gbọ́dọ̀ wà defined so ti bá wọn wọ́n gbọ́dọ̀ wà ṣe kíni o wọ́n gbọ́dọ̀ wà defined ìgbà wọn láà máa sọ pé multiplication matrix wà defined tó bá jẹ́ pé wọ́n wà conformable conformability ni pé kíni o tó bá jẹ́ pé row àbí kólọ́mù alákọ̀ọ́kọ́ ó ṣe déédé pẹ̀lú row ẹlẹ́ẹ̀kejì so tí èmi bá wọn kápẹ́nsì mo fẹ́ multiply a àti b kẹ́hìn tó lè multiply wọn papọ̀ wọ́n gbọ́dọ̀ wà conformable bó máa ṣe mọ̀ pé wọ́n wà conformable òun náà ni pé kíni o kápẹ́ matrix order matrix a jẹ́ 2/3 so tí èmi bá wọn order matrix b náà jẹ́ kíni o 3/2 ajá sí pé mo lè multiply wọn torí kólọ́mù matrix aláwọ̀kọ́ papọ̀ mọ́ row matrix ẹlẹ́ẹ̀kejì bó wá ni ṣé mo lè wá b times a báyìí so ti mọ̀ mo lè wá b times a náà torí order b 3/2 order a 2/3 ẹ rí i pé kólọ́mù ẹlẹ́ẹ̀kejì ó papọ̀ mọ́ row kólọ́mù aláwọ̀kọ́ ó papọ̀ mọ́ row ẹlẹ́ẹ̀kejì so òfin tó de òun kẹ́ tó lè multiply rẹ̀ nìyẹn bó la ṣe máa multiply ẹ máa multiply row with columns ẹ dákun ẹ jẹ́ ká gbọ́ yìí o ẹ jẹ́ n kọ́kọ́ fún wa ní eléyìí tí ò nira rárá náà báyà nísìnyí báyìí mo dérò nǹkan báyìí o 1 2 3 4 5 6 so tí ẹ jẹ́ kọ́kọ́ wò pé sáà lè multiply àwọn méjèèjì papọ̀ kí ni order matrix yìí 1/3 kí ni order matrix kejì 3/1 ajá sí pé wọ́n lè máa multiply pẹ̀lú ara wọn matrix tí ó mọ fún mi padà òun náà ni 1/1 tí ó mọ ní kólọ́mù kan yóò mọ ní ẹ́límẹ́ǹtì kan bó la ṣe máa ṣe a máa ṣe kíkí ni o row alákọ̀ọ́kọ́ bíbáyìí times alákọ̀ọ́kọ́ bíbáyìí yóò mọ jẹ́ 1 times 4 plus ẹlẹ́ẹ̀kejì times ẹlẹ́ẹ̀kejì yóò mọ jẹ́ kí ni o 2 times 5 then plus ẹlẹ́ẹ̀kẹta times ẹlẹ́ẹ̀kẹta 3 times 6 mo rò bá gbọ́ yé báwọn so ajá sí bí ọmọ jẹ́ 4 plus 10 plus 18 so tí yóò máa fún wa ní kí ni o eléyìí jẹ́ 14/32 ẹ dákun sá gbọ́ yé báwọn ọ̀yà bóòní ẹ jẹ́ n tún fún wa ní irú rẹ̀ kan sí o 1 2 3 àbí kí n fún wa ní irú nǹkan báyìí 2 3 1 4 ọ̀yà ẹ jẹ́ á kọ́ wò pé ṣé àwọn matrix yìí lè multiply ara wọn kí ni order alákọ̀ọ́kọ́ 1/3 kí ni order ẹlẹ́ẹ̀kejì ẹ wò 3/2 ajá sí pé wọ́n lè multiply ara wọn kódà ní tí ó mọ fún mi padà wọn náà ní kí ni 1/2 matrix ẹ gbọ́dọ̀ mọ ṣàkíyèsí rẹ̀ pé wọ́n gbọ́dọ̀ wà define wọ́n gbọ́dọ̀ wà conformable ẹ̀yà bó láṣẹ á multiply a máa multiply row with columns ó dàbí ṣe pé ìgbà tá a fi ṣe multiplication bíi ká fẹ́ sọ pé 2 times x plus y bó láyé ṣe a kọ́kọ́ multiply 2 pọ̀ mọ́ x ń bí báyìí náà so ti ẹ̀yin náà kọ́kọ́ multiply matrix aláwọ̀kọ́ yìí kúrò aláwọ̀kọ́ yìí pọ̀ mọ́ kólọ́mù yìí lẹ́yìn náà ẹ tún multiply rẹ̀ pẹ̀lú mọ́ kólọ́mù eléyìí náà adẹ̀ tí mọ̀ pé bó láṣẹ máa multiply pọ̀ mọ́ kólọ́mù òun náà ni pé kí ni alákọ̀ọ́kọ́ bí báyìí times alákọ̀ọ́kọ́ bí báyìí yóò máa jẹ́ 1 times 1 plus ẹlẹ́ẹ̀kejì times ẹlẹ́ẹ̀kejì 2 times 3 plus ẹlẹ́ẹ̀kẹta times ẹlẹ́ẹ̀kẹta 3 times 1 so ti yé báwọn ẹ̀rí pé a ti fi ṣe kí ni o a ti fi eléyìí a ti fi multiply eléyìí ẹ tún wá tún mú arákùnrin náà ẹ fi multiply eléyìí náà ọ̀yà ẹja dán o ebi dán o ló bí ọ̀kẹ́rẹ́ ọ̀yà òun náà wọ́n jẹ́ kí ni o eléyìí times eléyìí kí ni wọ́n máa jẹ báwọn 1 times 2 2 plus 2 times 4 8 plus 3 times 4 12 wọ́n gbé aláwọ̀kọ́ pẹ̀lú aláwọ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì pẹ̀lú ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta pẹ̀lú ẹlẹ́ẹ̀kẹta ajá sí pàṣẹ mi ọmọ fún mi ní kí ni 1 plus 6 plus 3 2 plus 8 plus 12 yóò máa jẹ 10 22 ẹ gbé tẹ bá ṣàkíyèsí rẹ̀ 1/2 náà ló fún wa tó tọ́ ọ̀yà ẹ jẹ́ fún wa lélẹ́yìí tí ó lágbára jù báyìí lọ ẹ jẹ́ fún wa lélẹ́yìí tó lágbára jù báyìí lọ bóyá n bá nírò nǹkan báyìí o if a is equal to 3 1 minus 2 minus 2
B is equal to 210523. One can find the AB. Kini AB oje? Oh yeah. AB mi oje kini o? 31 minus 2 minus 2 dot 210523. Abi? Oh yeah. Ẹ má gbàgbé o. Row with columns. Àti pé ká tó kọ́ bẹ̀rẹ̀ náà, ẹ jẹ́ á kọ́ wò pé ṣé wọ́n lè multiply ara wọn. Kí ni order A? 2 by 2. Kí ni order B? 2 by 3. Ajá sí wọ́n lè mọ multiply wọn. Kódà 2 by 3 ní answer tá a mọ̀ get. Yóò mọ̀ fún wa ní element mẹ́fà. Ẹ̀yà bó la ṣe máa ṣe? A máa multiply, a kọ́ multiply row yìí pẹ̀lú àwọn columns yìí lọ́yọ̀ kọ̀ọ̀kan. Bó o bẹ̀rẹ̀ la ṣe mọ̀ ṣe? Alákọ̀ọ́kọ́ eléyìí times alákọ̀ọ́kọ́ eléyìí 6 plus ẹlẹ́ẹ̀kejì times ẹlẹ́ẹ̀kejì 1 times 5 5. Ẹ rí i pé a ti fi multiply rẹ̀ tán. A tún mú dàdàngọ́mì yìí náà, a tún fi multiply column ẹlẹ́ẹ̀kejì náà. Yóò tún jẹ́ kí ni o? Alákọ̀ọ́kọ́ times alákọ̀ọ́kọ́ 3 times 1 3 plus ẹlẹ́ẹ̀kejì times ẹlẹ́ẹ̀kejì 1 times 2 2. A tún mú ohun yìí kan náà, a tún fi multiply column ẹlẹ́ẹ̀kẹta 3 times 0 0 plus 1 times 3 3. So ti mi báwọn. Lẹ́yìn tá a bá ti parí gbogbo ẹ̀ báwọn, a tún bọ́ sí row ẹlẹ́ẹ̀kejì, a tún fi multiply àwọn column yẹn lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Ẹ mọ́dẹ́ wọn gbàgbé alákọ̀ọ́kọ́ pẹ̀lú alákọ̀ọ́kọ́. Ẹ jẹ́ n change marker mi. So ti báwọn. Alákọ̀ọ́kọ́ pẹ̀lú alákọ̀ọ́kọ́ minus 2 times 2 minus 4 minus 2 times 5 minus 10. Ọ̀yà, a tún mú row yìí kan náà, a fi multiply column ẹlẹ́ẹ̀kejì. Minus 2 times 1 minus 2 minus 2 times 2 minus 4. A tún mú row kan náà yìí pẹ̀lú column ẹlẹ́ẹ̀kẹta. Minus 2 times 0 0 minus 6. I just pay ọmọ fún mi ní kí ni o? 11 5 3 minus 14 minus 6 minus 6. So ti ń bá wọn. Ọ̀yà, ká pé béèrè sọ fún wa pé ká wá B times A náà nǹkan wọ́n lè bèèrè lọ́wọ́ wa pé is B times A defined? Ṣé B àti A so wá define ṣe lè multiply wọn? Òun náà ni pé mo láyé kọ̀ọ̀kan order wọn. Kí ni order B? Ẹ̀ǹpẹ́ order B òun náà ni 2 by 3. Kí ni order A? 2 by 2. Ajá sí pé wọn wà conformable. Torí kólọ́mù eléyìí kò papọ̀ mọ́ row eléyìí, ẹ lè rí wọn multiply. Ẹ lè rí wọn multiply papọ̀. Ọ̀yà, bó wà ní? Ẹ̀yà wo eléyìí náà? Wọ́n ní if M is equal to 2 3 2 minus 2, show that M squared is equal to 10I. So where I is identity matrix 2 by 2. Ẹ má gbàgbé identity matrix ṣe pé diagonal matrix náà ni o. Ṣùgbọ́n tó ẹgbẹ́ àwọn element tó wà nínú leading diagonal tiẹ̀ unity ni o. Mo rò bó ti yé mi báwọn. Bó láṣẹ àṣeṣe lẹ́yìn náà M square òun náà ni pé M times M. Mo rò bó yé mi báwọn. M times M. Ọ̀yà 2 3 ọdí mm ni ẹ̀. Ẹ̀sẹ̀ rántí mm so 2 times 3 2 3 2 minus 2. So ti yé báwọn. Ẹ mọ̀ pé row wise. 2 3 2 minus 2. So ti yé báwọn. Ẹ já multiply rẹ̀. Ẹ má gbàgbé o, a máa multiply. Ó dàbí kẹfẹ́ ṣe léyìí náà pé x plus y ṣe gbàgbé FOIL method wa. Ṣe pé multiply out. A ò kọ́ máa láwọ́kọ́ yìí. A fi multiply àwọn dàdàngọ́mì yìí méjèèjì. Ká tún tó mú ẹlẹ́ẹ̀kejì, ká tún fi multiply rẹ̀. Ọ̀yà, màá kọ́ mélé yìí báyìí. Màá fi multiply àwọn row yẹn àti column yẹn lọ́yọ̀ kọ̀ọ̀kan. Ṣùgbọ́n kí n tó ṣe, ẹ jẹ́ kọ́kọ́ wò pé ṣé wọ́n wà conformable, so wà define. Kí ni alákọ̀ọ́kọ́? Order alákọ̀ọ́kọ́ 2 by 2. Kí ni order ẹlẹ́ẹ̀kejì náà 2 by 2. Ajá sí pé column alákọ̀ọ́kọ́ papọ̀ mọ́ row ẹlẹ́ẹ̀kejì, mo lè rí wọn multiply. Màá máa get 2 by 2 náà padà. Ó yẹ já mọ̀ ṣe. Ọ̀yà, alákọ̀ọ́kọ́ times alákọ̀ọ́kọ́ eléyìí 2 times 2 4 plus ẹlẹ́ẹ̀kejì times ẹlẹ́ẹ̀kejì eléyìí 3 times 2 6. Ẹ gbọ́ gbà farabalẹ̀. A ti mú row yìí a ti fi multiply dàdàngọ́mì yìí. A tún mú row yìí náà a tún fi multiply arákùnrin yìí náà. Ọ̀yà 2 times 3 6 3 times minus 2 minus 6. Ẹ dákun sóyè wà báwọn. Ẹ rí i pé a ti parí iṣẹ́ row alákọ̀ọ́kọ́ nìyẹn. Ẹ tún bọ́ sí row ẹ̀kejì náà. Ẹ tún fi multiply wọn lọ́yọ̀ kọ̀ọ̀kan. Mo bó ti ń bá wọn. Yóò tún jẹ́ kí ni o? Row alákọ̀ọ́kọ́ yìí pọ̀ mọ́ column alákọ̀ọ́kọ́ yìí. 2 times 2 4 minus 2 times 2 minus 4. 2 times 3 6 minus 2 times minus 2 plus 4. I just be ọmọ fún mi ní kí ni o? 10 0 àbí 0 àbí 10. Mo bó ti ń bá wọn. Ẹ pé tẹ bá ṣàkíyèsí rẹ̀ 10 nìkan máa lè gbé jáde. Ilé òkun kí ni 1 0 0 1. Kí lẹ ṣàkíyèsí?
kí ni 1001 yìí kí ló jọ nínú tá ti kọ́ identity element lọ́ndà kí ni o 2 by 2 ajásí pé ọmọ jẹ́ kí ni o 10 I 2 by 2 wọ́n wá pé I 2 by 2 òun náà ni pé kí ni o identity element tó jẹ́ pé order rẹ̀ jẹ́ 2 by 2 so ti yé mi báwọn so in tí mo tún fẹ́ fàyọ́ bí báyìí ẹ rí i pé mo ní identity element ní tòótọ́ ni o àbí identity matrix ni o ṣùgbọ́n identity matrix yẹn under multiplication ẹ má gbàgbé òfin identity element òun náà ni pé kí ni mo operate pọ̀ mọ́ element kan tí ó mọ̀ fún mi ní element yẹn padà tá bá fẹ́ ṣe nípò matrix náà ni pé kí ni máa multiply matrix wo máa multiply pọ̀ mọ́ matrix kan tí ó mọ̀ fún mi ní matrix yẹn padà kí ni máa multiply pọ̀ mọ́ 1 2 3 4 tí ó mọ̀ fún mi ní matrix yẹn padà òun náà ni 1001 ẹ pé tẹ́ bá multiply matrix yìí pọ̀ mọ́ 1001 yóò mọ̀ fún wa ní 1 2 3 4 padà ó yẹ já dán o 1 times 1 1 plus 2 times 0 0 1 times 0 0 plus 2 times 1 2 3 times 1 3 plus 4 times 0 0 ẹ dákun tó bá ń dàrú mo rọ̀ á ká tún wò kò lé rárá ó yá á tún mú rò yẹn náà fi kólọ́mù ẹlẹ́ẹ̀kejì 3 times 0 0 4 so ti yóò máa fún wa ní kí ni 1 2 3 4 ajá sí pé a ti mọ additive identity lọ́ndà matrix ni òun ní zero matrix àdẹ̀mọ́ multiplicative identity báyìí náà òun náà ní kí ni o identity matrix under kí ni o under multiplication jẹ́ tí lè yẹn bá yé wa nínú tí wọ́n fẹ́ ká túmọ̀ òun náà ní pé kí ni o transpose matrix ẹ̀rí transpose matrix kan a máa pè ní a raised power t yẹn tẹ́ bá ti rí òun náà ní pé kí ni o a transpose kí ni a transpose òun náà ní pé kí ni o kẹ́ mọ interact row pẹ̀lú column ajá sí pé tí order matrix kan tẹ́lẹ̀ bá jẹ́ n by n kí ni transpose ló mọ̀ jẹ́ n by m kò lè rárá òun náà ní pé kí ni o tí èmi tó bá jẹ́ 1 2 3 4 5 6 ajá sí pé transpose náà jẹ́ pé kí ni o èyí tó wà ní row òun ẹ tó wá sí column row ní dàdàngọ́mí yìí wà tẹ́lẹ̀ ó yẹ ẹja gbé wá sí column yóò jẹ́ kí ni o 1 2 3 row ní bọ̀dá yìí náà wà tẹ́lẹ̀ ó yẹ ẹja tóun náà sí column òun náà jẹ́ kí ni o 4 5 6 tẹ́ bá ti tó báyẹn a máa pè ní kí ni o a máa pè ní transpose matrix tó dán lè ní kẹwàá transpose matrix kan ó yá ta ni ó sọ transpose matrix yìí fún mi báyìí 1 2 4 5 6 ó yá kí ni ọmọ jẹ́ bá a mi ni o ajá sí pé a transpose mi ni ọmọ jẹ́ pé kí n mọ interact row pẹ̀lú column ọkùnrin yìí column ló wà tẹ́lẹ̀ kí n gbé wá sí row ajá sí pé ọmọ jẹ́ kí ni o 3 1 4 eléyìí náà column ló wà tẹ́lẹ̀ sọ di row yóò mọ̀ dí kí ni o 4 2 5 5 1 6 ẹ dákun sí àti gbọ́ yé báyìí ìjẹ́ tí lèyìn bá yé wa tá a dẹ̀ gbọ́ yé nínú tí wọ́n mọ̀ bẹ́ẹ̀ lọ wà ní matrix nìyẹn wọ́n lè béèrè addition lọ in subtraction àti multiplication ó yẹ jábọ́ sí determinant torí àkókò kí ni à ń pè ní determinant náà ní kí ni o àwọn ọ̀nà tá a lè mọ́ gbà máa fi square matrix ṣiṣẹ́ pé mo sọ fún wa pé square matrix ṣe pàtàkì púpọ̀ square matrix ni matrix tó yẹ pé kí ni o size row àti column wọn papọ̀ bíi ká ní 2 by 2 3 by 3 4 by 4 ajá sí pé ní mọ determinant gbogbo matrix o àyàfi kí ni o tí matrix yẹn bá jẹ́ square matrix so kí ni àwọn matrix mo wá lè wá determinant wọn báyìí mo lè wá determinant 2 by 2 mo lè wá determinant 3 by 3 kódà mo lè wá 4 by 4 5 by 5 tó bá sá ti jẹ́ pé square matrix ni ṣùgbọ́n fún scope JAMB àti NECO àbí WAEC ní tẹ̀ bá rí kẹ́mọ́ ṣe ní level tẹ́wà yìí ẹ lè wájú kí ni o 2 by 2 àti 3 by 3 lọ tó ti ń bá wọn ọ̀yà ẹja máa ṣe kò lé rárá o bó láṣẹ á pé determinant wọ́n mọ̀ denote ẹ̀ pẹ̀lú det a tẹ́ bá rí det a nínú exam tó máa ń det a ìtumọ̀ náà ni pé ká wá determinant yẹn tàbí wọ́n lè kọ́ báyìí ìtumọ̀ náà ni pé determinant so tí wọ́n bá kọ matrix yẹn 2 3 4 5 tó ti yé mi báwọn láti ṣe léyìí kò lè rárá o ìtẹ́mọ̀ ṣe òun náà ni pé kí ni o ẹ máa multiply element tó wà ní first diagonal ṣe pé first diagonal yóò mọ̀ fún mi ní kí ni o 2 times 5 minus element tó wà ní second diagonal kí ni element tó wà ní second diagonal ẹ jẹ́ n fi kíní mi kọ element tó wà ní second diagonal 3 àti 4 yóò jẹ́ 3 times 4 ẹ̀rí pọ́rọ̀
element tó wà ní first diagonal 2 times 5 minus element tó wà ní second diagonal 3 times 4 yóò máa jẹ́ 10 minus 12 which is equal to minus 2. So yé mi ta ni ó sọ̀rọ̀ sọ eléyìí fún mi gbà kágbọ́n bá ní a mi if a is equal to 5 6 1 0 so ti yé mi báwọn tàbí kí n sọ pé 0 det a tí bèrè bá sọ pé find det a ajá sí pé det a mi tá à ń pè ní determinant a yóò mọ̀ jẹ́ 5 6 0 0 so ti yé mi báwọn kí ni ó máa jẹ́ o product element tó wà ní first diagonal 5 times 0 0 minus product element tó wà ní kí ni o second diagonal yóò mọ̀ jẹ́ kí ni o 0 kí ni 0 minus 0 ó jẹ́ 0 tí determinant yín bá wà fún yín ní 0 ajá sí pé matrix yẹn a máa sọ pé singular ni so ti bá a máa sọ pé singular matrix ajá sí pé tí wọ́n bá bèè lọ́wọ́ yín pé kí là ń pè ní singular matrix ni matrix kan tó jẹ́ pé tẹ́ bá wá determinant rẹ̀ kí náà mọ̀ fún wa 0 ni kódà nínú àwọn property matrix mo fẹ́ kẹ́ mọ̀ náà ni pé kí ni tí row kan tàbí gbogbo row element tó wà ní row kan tàbí element tó wà ní column kan tí gbogbo wọn bá jẹ́ 0 0 singular matrix láàmà ni yóò mọ̀ fún wa ní 0 gẹ́gẹ́ bá ṣe ní mi báyìí 0 0 so a máa ní kí ni a máa ní singular matrix ẹ dákun sóyè wa ọ̀yà bó wà ní ká pé béèrè wọ́n fún wa ní irú béèrè irú eléyìí náà máa jáde wọ́n lè ní find k if k1 2 3 is equal to 9 bó lẹ́yìn ṣe lè rí pé eléyìí determinant ni o bó láṣẹ ẹ̀rẹ́ tí mo wá determinant 2 by 2 element tó wà ní first diagonal kẹ́ multiply wọn papọ̀ 3 times k minus element tó wà ní second diagonal 2 times 1 is equal to 9 ajá sí pé lè jẹ́ 3k minus 2 is equal to 9 3k is equal to 9 plus 2 3k is equal to 11 k mi ọmọ jẹ́ kí ni o 11 over 3 ṣe pé kò lè rárá o bẹ́ẹ̀ sì mọ̀ wá 2 by 2 ni ẹ̀ adẹ̀tí mọ̀ níta ń pè ní singular matrix náà ìjẹ́ tí lè yẹn bá yé wa bó wà ní àti mọ̀ ipa lè mọ̀ wá determinant 2 by 2 a sọ fún wa pé gbogbo tó bá ti jẹ́ wọ́n square matrix dáa lè mọ̀ wá determinant wọn bó ní tó wáyé pé 3 by 3 ńkọ́ bó lẹ ṣe lè mọ̀ wá 3 by 3 rẹ̀ kò lè rárá nǹkan méjì lẹ gbọ́dọ̀ kọ́kọ́ mọ̀ akọ́nàká pé ń bá kọ́ 3 by 3 mi lẹ̀ báyìí 1 2 3 4 0 1 2 1 1 à ń pè nǹkan kan ní kíni o à ń pè nǹkan kan ní minor tí mo pè minor element kọ̀ọ̀kan nínú matrix ló wà ní minor tiẹ̀ 1 yìí ní minor tiẹ̀ 2 yìí ní minor tiẹ̀ kódà 1 yìí náà ní minor tiẹ̀ gbogbo element kọ̀ọ̀kan ààyè kọ̀ọ̀kan ló ní minor tiẹ̀ kí ni wà ní minor máa mọ minor element kan tí bá fẹ́ mọ minor 1 yìí bí ṣe máa mọ̀ náà ni pé kí ni o máa clear row rẹ̀ so ti ń bá máa dẹ̀ mọ̀ clear column tó wà ẹ rí pé tó kù yẹn yóò mọ̀ fún wa ní 2 by 2 matrix ajá sí pé minor 1 òun náà ni kí ni o 0 1 1 1 so ti ń bá ọ̀yà bó ní ká bá fẹ́ find the minor 3 nǹkan a mọ̀ clear row 3 a mọ̀ clear column 3 kí ló kún lẹ̀ ajá sí pé minor 3 òun náà ni kí ni o 4 0 2 1 mo sì mọ̀ pé tí n bá ti lè rí 2 by 2 matrix mo lè wá wọn yóò mọ̀ jẹ́ kí ni o product element tó wà ní first diagonal minus product element tó wà ní second diagonal so ti yẹ báwọn ìyẹn fún minor àti wọn pè nǹkan kan ní cofactor náà ni pé kí ni o minor àti àyè tá a ti fa minor yẹn yọ àyè kọ̀ọ̀kan ẹ̀rí pé wọ́n ní tẹ́yìnbó bá ṣe kí ni o tó bá dìde yóò sùn sága àbí àyè tá a ti fa minor yẹn ó ní àmì tó wà lórí wọn so ti yẹ òun náà ni pé kápẹ́ bá ní 3 by 3 matrix mi báyìí minor mi kápẹ́ bá kọ pé 1 2 pẹ̀lú tí mo kọ lẹ́ẹ̀kan 1 2 3 4 0 1 2 1 1 so ti yẹ àwọn cofactor rẹ̀ ni plus minus plus yóò máa tún wá ó tún máa alternate máa sọ bá wa ṣe ń rí fún wa minus plus minus plus minus plus ṣe pé mo sọ fún wa pé nínú notation ta ní notation lè òun náà ní pé wà ní kíni row 1 column 1 ẹ wá ro àwọn index yẹn papọ̀ row 1 column 1 lè index yẹn náà ní 1 1 ní pé 1 plus 1 kí ni 1 plus 1 ó jẹ́ 2 tí index yẹn bá ti fún yín ní 2 àbí tó bá ti fún yín ní even plus ni ó mọ̀ jẹ́ cofactor rẹ̀ plus ni ó mọ̀ jẹ́ sign bí cofactor yẹn ẹ wo eléyìí nísìn kí ni position rẹ̀
row 1 column 2 kí dẹ̀ ni 1 plus 2 3 3 jẹ́ odd ajá sí pé negative ni cofactor rẹ̀ tẹ́ bá ti mọ̀ alákọ̀ọ́kọ́ ìyókù ó máa alternate so tí bá ìyókù ó máa ṣe kíni yóò máa alternate ó yá ẹ rí gbélé náà row 2 column 3 ẹ pé row 2 column 3 yóò jẹ́ 2 plus 3 2 plus 3 jẹ́ 5 now 5 jẹ́ odd mo ní tó bá jẹ́ odd cofactor yóò máa jẹ́ negative tó bá jẹ́ even yóò máa jẹ́ kíni yóò máa jẹ́ plus òun láfi máa ṣe kíni a máa wá fi òun láfi máa wà ajá sí pé ẹ gbọ́dọ̀ mọ̀ cofactor tẹ́ bá kọ́kọ́ fẹ́ find the determinant 3/3 ẹ dẹ̀ lè mọ̀ ẹ gbọ́dọ̀ mọ̀ minor rẹ̀ ẹ wá lè lo any row tàbí any column láti fi expand rẹ̀ màá máa sọ bẹ́ẹ̀ sì mọ̀ expand ó yá kápá fẹ́ ṣe léyìn ní ìsìn 1 2 3 ní tí wọ́n fún wa 4 0 1 àbí 2 1 1 ó yá ẹ mọ́ gbàgbé ẹ kọ́kọ́ fi cofactor sí plus minus plus so ti máa so tó bá yẹ pé row yìí ni mo fẹ́ fi expand yẹn màá máa wá gbé màá kọ́kọ́ mú plus 1 so ti màá wá mú minor plus 1 bó mo lẹ́sìn mọ́ minor ẹ mọ̀ clear row ẹ sì mọ̀ clear column kí ló kún lẹ̀ 0 1 1 1 so ti mi báwọn minus 2 ẹ tún mú ẹlẹ́kejì ń gbẹ́ pé row yìí la fẹ́ fi expand yẹn àti mú alákọ̀ọ́kọ́ àti minor rẹ̀ ẹ mú dídìrín yìí náà àti minor rẹ̀ yóò jẹ́ minus 2 ó yá row alákọ̀ọ́kọ́ àti column alákọ̀ọ́kọ́ yóò jẹ́ kí ni 4 1 2 1 so ti mi báwọn a tún á mú ẹlẹ́kẹta ń gbẹ́ pé row yìí náà ni àti mú minor alákọ̀ọ́kọ́ àti mú minor ẹlẹ́kejì àti mú minor ẹja mú ẹlẹ́kẹta plus 3 ó yá a clear row rẹ̀ àti column kí ló kún lẹ̀ 4 0 2 1 so ti mi báwọn ajá sí pé ọmọ jẹ́ 1 ó yá ẹja multiply rẹ̀ ẹ̀hàn pa máa multiply product element in the first diagonal minus element in the second diagonal ajá sí pé ọmọ jẹ́ 0 minus 1 minus 2 into 4 minus 2 plus 3 into 4 minus 0 ilé ọmọ jẹ́ minus 1 minus 2 2 plus 3 4 àbí yóò máa jẹ́ kí ni minus 1 minus 4 plus 12 so ti bá yóò máa jẹ́ kí ni 7 yóò máa jẹ́ 7 ẹ rí pé kò le rárá káwá lọ gbọ́ ọ ẹ rí pé mo sọ fún wa pé kò sí row àbí column tá a bá mú tá a fi expand the answer kan náà láàmú get màá wá fún aláṣírí tẹ́ fi mọ̀ pé wo ló rọrùn láti mọ̀ wá so ti yé báwọn ká pé mo fẹ́ lo ẹgbà tí lo row yìí a fi wá ó yẹ já lo column yìí náà ká fi wá ìtẹ́gbùdọ̀ kọ́kọ́ mọ̀ náà ni pé kí ni cofactor rẹ̀ ilé yóò jẹ́ plus ó yá minus ajá sí pé ilé náà jẹ́ kí ni plus àbí minus gbọ́ yẹ pé léyìí la fẹ́ lò òun la fẹ́ fi expand kò sí ìtẹ́ lè fi expand mo lè fi eléyìí expand mo lè fi eléyìí expand so ti bá mo lè fi eléyìí expand kò sí ìtì lè fi expand máa padà sọ bẹ́ẹ̀ sì mọ èyí tẹ́ fi tí ó fi ya yín tẹ́ fi mọ expand ó yá kápẹ́ bá fẹ́ fi eléyìí expand yóò kọ́ jẹ́ minus 2 element aláwọ̀kọ́ máa mú minor rẹ̀ kí ni minor rẹ̀ ó mọ̀ jẹ́ o máa clear row tó wà àti column tó wà kí ni ó mọ̀ fún mi kí ni 2/2 determinant 2/2 matrix tí màá ní 4 1 2 1 ó yá plus element ẹlẹ́ẹ̀kejì 0 màá tún clear row tó wà àti column tó wà àti row tó wà kí ló kù 1 3 2 1 then ẹlẹ́ẹ̀kẹta minus 1 ó yá màá clear row rẹ̀ àti column kí ló kù 1 3 4 1 ó yá ẹja tó ṣe síwájú sí ilé ó jẹ́ minus 2 àti mọ̀ pé ilé ó jẹ́ 4 minus 2 1 minus 6 1 minus 12 so yé mi báwọn ilé ó máa jẹ́ minus 2 times 2 plus ẹ mọ́ dára yín láàmú kódà kí lè jẹ́ 1 billion the moment ẹ bá ti multiply pẹ̀lú 0 yóò dòdò then minus 1 minus 11 so ti yé mi báwọn ajá sí pé ilé ó jẹ́ minus 4 so ti yé plus 11 so yóò máa jẹ́ 7 ẹ pé 7 náà la ṣe kí ni ẹ pé 7 náà la get bó bá lẹ́sẹ̀ á máa mọ̀ pé èwo lẹ́mọ̀ mú bẹ́ẹ̀ ṣe máa mọ̀ èyí tẹ́mọ̀ mú náà ni pé kí ni ká pé mo nírú nǹkan báyìí torí JAMB a ti mọ̀ pé tí wọ́n mọ̀ fún wa in tí ò ní gbà kókó wa púpọ̀ ni ká pé wọ́n á fún yín nírú eléyìí tàbí wọ́n fún wa nírú nǹkan báyìí tó bá ṣèmi lẹ́yìn ni ìní mú alákọ̀ọ́kọ́ yìí mọ́ nígbà mo ti mọ̀ pé kò sí row tàbí column tí n lè fi expand ẹ̀ ajá sí pé tí n bá mélé yìí máa ní àwọn nọ́mbà kàbìtì yóò mọ̀ jẹ́ kí n pẹ́ màá lọ bóyá row àbí column tí 0 pọ̀ sí tẹ́ bá ṣàkíyèsí rẹ̀ ẹ rí i pé 0 pọ̀ sí column row eléyìí ajá sí pé tí n bá multiply rẹ̀ ọyọ kan bẹ́ẹ̀ máa bùkátà láti ṣe tí ń ṣe léyìí so yé mi báwọn torí mo mọ̀ pé tí n bá mú minor dàdàngọ́ mi yìí
kódà kó jẹ́ pé minor rẹ̀ 1 billion ló jẹ́ the moment bá multiply pẹ̀lú 0 ish òdòdó eléyìí nǹkan kódà kó jẹ́ 7 billion tí bá ti fi multiply rẹ̀ pẹ̀lú 0 ó di kíni o ó di 0 ajá sí pé lẹ́yìn nìkan máa máa mú ó yẹ ẹja mú cofactor rẹ̀ plus àbí minus plus minus minus ajá sí pé yìí nìkan lẹ́ẹ̀kan mú yóò jẹ́ -2 ó yá ẹ mú ró rẹ̀ àti kólọ́mù ẹ̀ kí ló kù 9356 yóò máa jẹ́ kíni o -2 9 times 6 54 3 times 5 -15 mo bó ti ń bá so ilé ó jẹ́ kíni o 39 àbí times -2 so yóò máa jẹ́ kíni o 78 -78 mo bó ti yá bá àwọn àmà ń pè kankan ní law of series náà ni ọ̀nà mìíràn tó yá tẹ́ lè fi gbá wọ́n determinant matrix yìí ká pé bá ní matrix kan báyìí matrix tá wá tẹ́lẹ̀ yẹn náà ni o ká pé mo nírun kan báyìí 1 2 3 àbí 4 0 1 2 1 1 àbí 4 0 1 2 1 1 4 0 1 2 1 1 mo lè lo law of series fún ọ ẹ jẹ́ n kọ dáadáa kí ó fi lè dán 1 2 3 4 0 1 2 1 1 so tí bá fẹ́ lo law of series fún òun náà ni pé kí ni o màá kọ́kọ́ copy column méjì alákọ̀ọ́kọ́ yìí 1 2 4 0 2 1 màá gbé plus 0 báyìí plus so that yóò lè mọ fi ṣe déédéé diagonal màá tún wá gbé minus b báyìí minus plus mẹ́ta minus mẹ́ta sẹ́rí èyí tó wà ní diagonal yìí màá multiply wọn papọ̀ yóò mọ̀ jẹ́ 1 times 0 times 1 0 eléyìí tó yẹ pé ó ṣe déédéé pẹ̀lú ibi tí arrow yẹn point sí plus yẹn point sí yẹn tún multiply yẹn náà papọ̀ plus 2 times 1 times 2 4 then plus 3 times 4 times 1 12 so tí bá ti ṣe tán ẹ tún mú minus ẹ gbà tí mú plus mẹ́tẹ̀ẹ̀ta ẹ tún mú minus náà mẹ́tẹ̀ẹ̀ta 3 times ẹ jẹ́ mú nǹkan 3 times 0 times 2 yóò jẹ́ -0 àbí -1 times 1 times 1 -1 so tí bá then lẹ́ẹ̀kẹta náà 2 times 4 times 1 so -8 so tí mi bá ẹ pé kí ni ọmọ fún wa 4 plus 2 16 minus 1 15 minus 8 7 ẹ gbọ́rọ̀ ju ọ̀yà bó ni kápá fẹ́ find irú eléyìí nǹkan so tẹ fẹ́ lo law of series kí n sáré ṣe fún kò lè ọ̀yà ẹ kọ́kọ́ copy first column 1 0 0 0 1 2 yóò wá jẹ́ plus minus ọ̀yà 1 times 0 ilé ó jẹ́ 0 0 times 3 times 1 plus 0 0 times 0 times 0 plus 0 minus 0 minus 6 minus 0 I just believe of one kìnìún minus 6 ilé ẹ̀ là ń pè ní law of series jẹ́ tí ilé ẹ̀ bá yé wa nínú tí wọ́n tún fẹ́ ká mọ̀ torí àkókò a máa ń pè kankan ní equality of matrix mo fẹ́ ká parí gbogbo ẹ̀ lónìí equality of matrix a máa sọ pé matrix méjì papọ̀ bóyá A àti B are equal if their corresponding elements are also equal so tí bá so tó wáyé pé element wọn papọ̀ òun náà ni pé kí ni o ká pé A mi ó jẹ́ A11 A12 A21 A22 tí B mi dẹ̀ sì jẹ́ kí ni o B11 B12 B21 B22 ajá sí pé máa sọ pé A mi equals B tó bá jẹ́ pé kí ni o A11 tó bá equals kí ni o B11 yàní pé row 1 column 1 aláwọ̀kọ́ bíbá yóò mọ equals row 1 column 1 bíbá yìí náà A12 is equal to B12 A21 is equal to B21 A22 is equal to B22 irú béèrè wọn máa béèrè lọ wá ń bẹ ẹ wo irú eléyìí o ká pé ìbéèrè JAMB kan wọ́n ní given that 34 minus 25 xy is equal to what 225 ẹ pé túmọ̀ eléyìí ni pé product ajá sí pé máa kọ multiply méjèèjì papọ̀ náà ẹ̀dẹ̀ mọ́ gbàgbé bá ṣe máa multiply ilé ọmọ jẹ́ 3 times x 3x plus 4y àbí ọ̀yà àti fi row yìí multiply column ẹ̀já tún fi row yìí multiply rẹ̀ náà minus 2 times s minus 2s plus 5y is equal to what 225 ẹ̀dẹ̀ mọ́ gbàgbé pé wọ́n ti equal tí matrix méjì bá dẹ̀ equal ajá sí pé row 1 column 1 bíbá yóò mọ equal sí row 1 column 1 bíbá yìí màmá ní kí ni o 3s plus 4y is equal to 2 eléyìí náà mọ̀ jẹ́ kí ni o
minus 2x plus 5y is equal to 25. Ẹ wá ṣe pẹ̀lú simultaneous equation. Oya, kápá fẹ́ lo elimination method wa, just gbélé ó jẹ́ 2, 3. So yóò jẹ́ 6x plus 8y is equal to 4. Ọ̀rọ̀ àti ṣe lè tẹ́lẹ̀ àbùkátà láti ṣe mọ́ tú palẹ̀ lọ́kọ̀ọ̀kan mọ́. Minus 6x minus 15y is equal to 75. Sáà hard ni àbá subtract. Mo ní tó wáyé pé sign wọn tó bá papọ̀ ẹ mọ̀ subtract, tí ó bá papọ̀ ẹ mọ̀ hard ni ó fi kú. Ajá sí pé tá bá add eléyìí báyìí, eléyìí ó lọ. Eléyìí ó jẹ́ 23y, eléyìí ó dẹ̀ sì jẹ́ 79. Ajá sí pé y mi ó jẹ́ 79 divided by 23. So ti yé? Oya, 2 mi ò lá máa rí ń bí báyìí. 2 mi ò lá máa 23 mi ò lá máa rí nù 79. So lè lọ. Ẹ rí pé kò lè lọ. Ṣé a ti ṣe àṣìṣe? Àṣàṣìṣe o. So ti yé báwọn. So tẹ́ bá ti mọ wá yín, ẹ fi wá kíni náà, ẹ fi wá x náà. So mo fẹ́ kẹ́ wá x náà fúnra yín láti bẹ̀. So mo fẹ́ kẹ́ wá x fún ara yín láti bẹ̀. So ti yé. Ìjẹ́ tí lẹ́yìn bá yé wa, ta dẹ̀ sì gbọ́ àwọn àlàyé yẹn yé dáradára o. Ta gbọ́ àwọn àlàyé yẹn yé dáradára. Ta sì mọ equality matrix náà ó lè wá báyìí náà, wọ́n lè ní s2 3 4. So 1 ní 5 2 3 4. Kí ni x mi ó jẹ́? S mi ó jẹ́ 5 directly torí tó bá equal àyè wọn náà mọ̀ ṣe kí ni yóò mọ̀ equal. Ẹ jẹ́ wá sáré ṣàlàyé inverse fún wa. A lè wá inverse 2 by 2. A dẹ̀ sì lè wá inverse 3 by 3. Ṣùgbọ́n fún JAMB 2 by 2 nìkan ni wọ́n mọ̀ béèrè lọ́wọ́ wa. Àwọn tá bá fẹ́ mọ̀ bá ṣe lè wá inverse 3 by 3, mo rọ̀ wá láti lọ sí maths from 0 to guru eléyìí tí mo ti ṣàlàyé bá ṣe lè ṣe síbẹ̀. But torí àkókò màá ṣe ti 2 by 2 nìkan. Ẹ mọ́ gbàgbé pé tá bá ní inverse, ẹ já tún lọ sí binary operation. Ṣé pé inverse element òun náà ni pé kí ni máa operate mọ́ identity element yóò mọ̀ fún mi ní I. Kí ni máa operate mọ́ element kan tí yóò mọ̀ fún mi ní identity element. Ajá sí pé tí wọ́n bá fẹ́ kẹ́ find the inverse matrix kan, bẹ́ẹ̀ nísìnyí wọ́n ní kí n find inverse 3 4 minus 2 5 lọ́nà tó yá jùjùjù ni mo fẹ́ ṣàlàyé fún wa. Màá padà fún wa ní quicker method tá a fi lè tètè ṣe o. Mo fẹ́ find the inverse yìí ká gbé bèrè sọ pé find inverse of this. Ẹ dẹ̀ mọ́ gbàgbé pẹ̀lú nta tí mo nípa inverse. Inverse náà ni pé kí ni máa operate pọ̀ mọ́ kí ni o element kan. Ká pé mo ní kí let my inverse ẹ̀yà sọ pé kó jẹ́ a b c d. Ajá sí pé tí inverse mi bá jẹ́ a b c d, tẹ́lẹ̀ bá jẹ́ inverse. Òun náà ni pé tí n bá multiply pọ̀ mọ́ matrix yìí, kí ni ó mọ̀ fún mi? Yóò mọ̀ fún mi ní identity element I. Ẹ dẹ̀ mọ̀ pé identity element nígbà pé 2 by 2 là ń multiply 2 by 2 identity element lẹ́ẹ̀ là mọ̀ get. So ti yé torí a ti mọ̀ pé 2 times half òun ló fún wa ní 1. A ti mọ̀ pé half ní kí ni o inverse 2 multiplicative inverse. So ní matrix náà pé kí láà máa multiply pọ̀ mọ́ matrix kan tó fi mọ̀ fún wa ní identity element. So ti yé yóò máa jẹ́ 3 4 minus 2 5. Màá sọ̀nà tó yá fún wa o a b c d. Ilé wọn jẹ́ kí ni o I 2 by 2. That is what 1 0 0 1. So ti yé wa màá lo ọgbọ́n tó dópin tó wà ní core matrix mi màá fi ṣe. Ọ̀yà ẹja multiply méjèèjì papọ̀ nígbà pé product ni. Row with columns abi 3 times a 3a plus 4c àbí bẹ́ẹ̀ kọ́ ni. Ọ̀yà 3b plus 4d mo multiply row yìí pẹ̀lú column yìí náà. Ọ̀yà ẹja tún bọ́ síbí báyìí náà. Row yìí pẹ̀lú column yìí yóò jẹ́ minus 2a plus 5c àbí minus 2b plus 5d is equal to what? 1 0 0 1. Ẹ pé lè know the simultaneous equation. Ẹ dẹ̀ mọ́ gbàgbé equal matrix. A máa sọ pé matrix méjì papọ̀. Tó wáyé pé corresponding element wọn náà papọ̀. Alákọ̀ọ́kọ́ bíbà yìí yóò máa papọ̀ mọ́ alákọ̀ọ́kọ́ bíbà yìí. Èyí bíbà yìí náà yóò máa papọ̀ mọ́ ayé bíbà yìí náà. Ọ̀yà ìtumọ̀ yìí náà ni pé kí ni o 3a plus 4c mi yóò máa jẹ́ 1. So ti yé mi báwọn. Ọ̀yà 3b plus 4d mi yóò máa jẹ́ kí ni o 0. Minus 2a plus 5c mi yóò máa jẹ́ kí ni o 0. Minus 2b plus 5d mi yóò máa jẹ́ 1. Màá ṣe kí ni o màá sọ fún wọn simultaneously. Ajá sí pé mo lè má rí méjèèjì papọ̀ báyìí. So ti ẹ̀rí pọ́nà yìí yá bẹ̀ tí ń fún alọ́nà tó yá kánmọ́kánmọ́. 3a plus 4c is equal to 1.
minus 2a plus 5c is equal to 0. Equation 1, equation 2. Yeah, again, low elimination method. Ilé ọjà kí ni o 6a plus 8c. What tí ẹni tí ó bá rántí simultaneous equation mo ti ṣe fídíò lórí rẹ̀ ká lọ wò. Minus 6a plus 15c is equal to 0. So tí ẹ gbé tá a bá rò papọ̀ nígbà jẹ́ pé sign wọn ò papọ̀. Ilé ọjà 0, ilé ọmọ jẹ́ kí ni o? 23c is equal to what? 2. Ajá sí pé c mi ọmọ jẹ́ kí ni o? 2 divided by 23. So c mi ọmọ jẹ́ 2 divided by 23. So yé wa báyìí. Ọ̀yà. So àṣàṣìṣe. Bẹ́ẹ̀ ni àṣàṣìṣe. Ọ̀yà ìgbà tá a ti mọ̀ pé c mi jẹ́ 2 divided by 23. Mo lè sọ pé put c is equal to 2 over 23 bóyá in equation 1. Tí n bá fi sí equation 1, mo ní 3a plus 4c is equal to what? Is equal to 1. Ajá sí pé wọ́n jẹ́ 3a plus 4 times 2 over 23 is equal to 1. Yóò jẹ́ 3a is equal to what? 1 minus 8 over 23. Àbí? Mo ní tẹ́ bá fẹ́ subtract fraction kúrò nínú old number ẹ mọ́ dára yín láàmú. Kò nídìí kẹsẹ̀ find the LCM. Ẹ kàn multiply eléyìí times in tó wà níbí yóò jẹ́ 23 times 1 minus 8. 23 minus 8 over 23. It must be náà tí wọ́n bá ní 5 minus 6 over 7 yóò jẹ́ 7 times 5 minus 6 lánsà yóò jẹ́ 35 minus 6 over 7. Bùkátà láti mọ̀ dára yín láàmú. So 3a mi ó máa jẹ́ kí ni o? 23 minus 8, 15 over 23. Ajá sí pé a mi ó máa jẹ́ kí ni o? 15 over 23 times 1 over 3. So yóò máa jẹ́ kí ni o? 5 over 23. Mo ti mọ̀ a mi, mo jẹ́ 5 over 23. Mo dẹ̀ sì mọ̀ kí ni o? Mo mọ̀ c mi náà, ó jẹ́ 2 divided by 23. Ọ̀yà ẹ jẹ́ tún kó equation méjèèjì yóò kún náà papọ̀ eléyìí 3b plus 4d is equal to 0 minus 2b plus 5d is equal to 1 so that yóò lè mọ ràn mí lọ́wọ́ láti wá kí là ń pè náà láti wá b àti d máa sọ̀nà tó yá fún wa o ó dáa ká gbọ́yé ní ti ìpìlẹ̀ pàápàá jùlọ àwọn ọmọ tó fẹ́ ṣe WAEC tí wọ́n á nìkẹ́ túlẹ̀ ọ̀nà pọ̀ bí ọ̀nà mẹ́ta la lè gbà fi wá so ti mo ṣàlàyé nínú math from 0 to guru ká lọ wo bẹ̀ so ti ọ̀yà eléyìí náà 2 3 àbí yóò máa fún mi ní kí ni 6b plus 8d is equal to 0 minus 6b plus 15d is equal to what? Is equal to 3. Tí n bá tún hard eléyìí ó dòdò kí leléyìí ó mọ jẹ́ bá 13d 23d is equal to 3 yóò túmọ̀ sí pé d mi jẹ́ 3 divided by 23. Wọ́n á lè ní put d is equal to 3 divided by 23 bóyá ká pé mo pélé ní equation 3 equation 4. In equation 3 a ní 3d plus 4d is equal to 0 3b sorry ilé ọmọ jẹ́ 3b plus 4 d wa 3 over 23 is equal to 0 3b ọmọ jẹ́ kí ni o minus 12 divided by 23 b mi wá jẹ́ kí ni o minus 12 over 23 times 1 over 3 so yóò mọ̀ kú kí ni o minus 4 over 23 ẹ rí i pé b mi jẹ́ kí ni minus 4 over 23 d mi jẹ́ kí ni o 2 over 23 láti bẹ̀ mo lè mọ inverse mi ṣe é pé kí ni mo fi inverse mi ṣe tẹ́lẹ̀ a b c d mo dẹ̀ mọ a mi kí ni a mi jẹ́ 5 over 23 kí ni b mi jẹ́ o b mi jẹ́ minus 4 over 23 kí ni c mi jẹ́ o 2 over 23 so ti d mi dẹ̀ sì jẹ́ kí ni o 2 divided by 23 so àṣàṣìṣe 2 divided by 23 ṣé bẹ́ẹ̀ ni ṣá yà bẹ́ẹ̀ ni ń bọ̀ a mi kí la get ń bẹ̀ a mi jẹ́ 5 over 23 c jẹ́ 2 over 23 b jẹ́ minus 4 over 23 minus 4 over 23 d dẹ̀ sì jẹ́ kí ni o d jẹ́ 3 ni o ẹ má bínú 3 over 23 ni d o 3 over 23 so ilé jẹ́ 3 over 23 ọ̀yà ẹ rí i pé 23 kọ́ máa ń gbọ́jà pé scalar ni mo lè gbé jáde yóò wá jẹ́ 1 over 23 5 minus 4 2 3 òun ní inverse wa
mo á ní máa ṣàlàyé ọ̀nà tó yá tẹ́ lè gbà ṣe kí lọ́nà tó yá tá fi lè gbà ṣe kò lé o ó yẹ já gbé matrix yẹn wálẹ̀ ẹ ṣe pé gbogbo tá a ṣe dààmú ara wa tó bá jẹ́ pé JAMB ni wọ́n fi fún wa pé ká ṣe láàrin ìṣẹ́jú kan a lè mọ̀ láàrin ìṣẹ́jú kan a lè mọ̀ bẹ́ẹ̀ ṣe mọ̀ ṣe lélẹ́yìn so tó bá fẹ́ kẹ́ find the inverse 2/2 nínú exam so ní tẹ́ kọ́kọ́ ṣe òun náà ni pé kí ni o yóò máa jẹ́ 1/, determinant wọn kí dẹ̀ ni determinant product element tó wà ní first diagonal 15 minus product element tó wà ní second diagonal -8 ẹ wá ní matrix ẹ wá máa járọ element tó wà ní leading diagonal yẹn pẹ̀lú ara wọn ṣe pé 3 5 la ń tẹ́lẹ̀ ilé máa jẹ́ 5 3 so ti mi máa ṣùgbọ́n eléyìí ẹ ní járọ wọn ṣùgbọ́n ẹ máa multiply wọn pẹ̀lú -1 ilé máa jẹ́ kí ni o 4 ló wà tẹ́lẹ̀ ẹ sọ di negative tó bá yẹ pé negative ló wà tẹ́lẹ̀ ẹ sọ di positive ilé máa jẹ́ 2 so ẹ rí pé tá a bá ṣe síwájú sí yóò máa jẹ́ 1/23 5 - 4 2 3 3 ẹ rí pé nǹkan kan náà ẹ rí láàrin ìṣẹ́jú kan ẹ rí pé àti sáré ṣe tán ẹ ta ní sùúrù sọ eléyìí fún mi 4 7 2 3 tó máa fẹ́ ká fún wa inverse rẹ̀ ẹ mọ́ dára yín láàmú yóò máa jẹ́ 1/, product element tó wà ní first diagonal ìyàgbá fẹ́ wá determinant 12 - 14 máa ní matrix máa jarọ wọn yóò jẹ́ 3 4 máa fáwọn eléyìí ní negative -7 -2 so yóò máa jẹ́ kí ni 1 divided by -2 3 -7 -2 4 so eléyìí ni bẹ́ẹ̀ ṣe mọ̀ ṣe kí ni o bẹ́ẹ̀ ṣe mọ̀ ṣe tó bá jẹ́ pé 2/2 ẹ rí pé kò nira rárá so kò nira rárá so mo rọ̀ wá àwa tá a bá fẹ́ mọ̀ púpọ̀ nípa rẹ̀ sí ká lọ wo fídíò mi so lérí math from 0 to guru mo kọ́ fà rẹ̀ mo sì àwọn Cramer's rule number àti gbẹ̀mọ́ra wọn so ìjẹ́ tẹ́lẹ̀ ìbáyé wa pẹ̀lú ògo Ọlọ́run bá máa dó síbí báyìí lálẹ́ ìtorí àkókò ti lọ púpọ̀ a máa tẹ̀síwájú lọ́sẹ̀ tó ń bọ̀ ẹ ṣé púpọ̀ ó dàárọ̀.